gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ ní Ìlọrin yìí part 1 ni o. Allahu Akbar. Part 1 ni o. Àwa múra lè lọ́sùn bí mo ti ń sọ̀rọ̀ yìí. And we are prepared heavily. We are prepared heavily. Honestly speaking, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o, part 1 là ń ṣe lọ́wọ́ ní Ìlọrin yìí o. Ṣé wá rí part 1 yìí nìkan lásán, ó wá pín sí ọ̀nà. Part 1A, Part 1B, Part 1C, Part 1D. So, yes, in lọ bẹ́ẹ̀ ni o. Torí pé tó bá dé stage kan, Part 1A yóò tún máa yà Part 1AI, Part 1A season 1, season 2 ni. Títí Ọ̀ṣun ó wà nílẹ̀ o. Àwọn èèyàn tí ta ni Ọlọ́run kọlù lọ́ṣun pọ̀ o. Kábíyèsí Olúwo wà ń bẹ̀. Mufti náà wà ń bẹ̀. Èmi gangan kéèsì tèmi gangan nígbà tí mo jókòó mo ti rí kéèsì bíi 7. Season 7, 1 to 7. Tó bá sì wù mí mo lè ṣe lọ́nà kan, tó bá wù mí mo lè ṣe l'Óṣogbo, mo lè ṣe n'Íbàdàn, mo lè ṣe ní Minna, mo lè ṣe l'Ékòó, mo lè ṣe l'Ògùn State, mo sì lè gbá àwọn kan wá sí Ìlọrin mi. So kéèsì tèmi gangan wà ńlẹ̀ o, kí gbogbo ayé gbọ́ ń sìn o. I have not started me now. So ṣé wá rí nǹkan wá ń ṣe yìí? Nítorí wípé wọ́n ṣe publicly, wọ́n màmá láwọn ń bẹ̀bẹ̀. Kí ni assurance gan wípé ta ni Ọlọ́run gan ready fún? Ẹ ṣé ẹ̀yin abiyamọ, ṣé gbọ́n tí Malam Yusuf Adépọ̀jù wí. Mi ò gbìjà ta lọ́lọ́run o. Èmi náà fira mi ṣírò ìyà ta lọ́lọ́run pé abiyamọ ni mí. Èmi rí i pé Malam Yusuf ó fẹ́ gba glory ipò òjùyàn sẹ́wọ̀n. Wẹ́ tọ́lọ̀ ń bá fún ẹ ṣe dánṣẹ́ rẹ̀ wò káwo tọ́lọ̀ máa fi sẹ̀san. Ànábì wa Muhammad gan sallallahu alaihi wasallam ó bá kèfèrí ṣe, ó bẹ́lẹ́bọ ṣe. Nínú bo láti yọ? Mo béèrè lọ́wọ́ rẹ̀. Mebo olóò ní Kristẹni lẹ́bí. Kò kírun, o mọ̀ pa, o sì fẹjọ́ pa. Ta ló fẹ́ fi tiẹ̀ jọ ní Ìlòbú? Ìlòbú ni o máa perí o. Ọ̀ṣun is a capital of Ìlòbú. Ṣùgbọ́n máa sọ pé l'Ìlòbú. Ó sì fẹ́ sọ gbogbo ọba tó wà n'Ìlòbú lẹ́nu. Àwọn ẹni tọ́lọ̀ ń kẹ́ n'Ìlòbú àtẹni tó kù díẹ̀ káàtó àgbọ̀rí àfiwọ́. Malam Yusuf má ṣe o. Mi ò gbìjà ta lọ́lọ́run o. Ìyá ẹ̀ ni mo gbìjà. O lè ní ṣe ta lọ́lọ́run prepare kò prepare. Torí ibi tó ń gbé lọ yìí torí kó wó rí bí yọ ni. Tó bá mú ọ gbowó lọ́wọ́ àwọn ẹni tẹ́ ẹ ti jọ fi ṣe tó tọrọ àforíjì tó tán sì tún sanwó. Títa lọ́lọ́run ò bá lówó rẹ̀ jù sẹ́wọ̀n. Tó bá sì kanran tọ̀bẹ kán fún yín lọ́bẹ kẹ́ kúkú yá kárẹ̀ rẹ̀ ó pè. Ìwọ nìkan ẹ̀sùn 7 ta ni ọ́? Ta ni ọ́? Tọ́lọ́run bá wá fẹ́ ṣe dáadáa nínú ìgbésí ayé ìwọ àtọmọ yìí. Kó gbẹ́jọ́ lọ sí kóòtù, kádájọ́ sì gbọ́bẹ̀ lé ọ lọ́wọ́ pé ó yá pa tó bá jẹ́ òun nìkan ló lẹ́sùn 7. Àwọn bàbá wa ọba níwò, ọba gbogbo Ọ̀ṣun state ni o. Kì í ṣe Ẹdẹ nìkan o. Kì í ṣe Ìwó nìkan o. Ọba gbogbo ọba àwọn ẹni tí ń ṣẹbọ gan ọba wọn ni. Wọn ò lè tán níwò. Ọlọ́run láláforíjì ó sì ka kéwú. Mo jẹ́rìí Abdulrasheed orúkọ là á pe ọba kábíyèsí. Kábíyèsí ó rí ń tán fojú pírẹsidẹ́ǹtì sí ni. Wo ọba wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ jàjádán wò ó. Kábíyèsí Abdulrasheed kò ní díjú. Lọ́lá tiẹ̀ yóò kó síta lọ́lọ́run nínú.
lọ́lá àti bàbá wa Múfútí yóò kó síta lọ́lọ́run nínú tí wò bá lè fi ìwà kó sí ọmọ làkejì nínú láti lè mọ̀ pé n tí mo mọ̀ jù sílẹ̀ yìí bóyá ló ṣe rí o a jẹ́ pé n tó fi ń pè wọ́n wọlé kì í ṣojú lásán. Malam Yusuf tó o bá pé 50 ọmọ ló jẹ́ fún mi òdodo ọ̀rọ̀ ni mo sọ fún ẹ yẹn àṣejù rẹ pọ̀ tó o bá pé 50 o ọmọ ló jẹ́ fún mi àṣejù rẹ pọ̀ ẹ̀sùn 7 ló fi kan ọmọ ọlọ́mọ tí ẹ kéré nínú èyí tó ti ṣe fún àpọ̀lọpọ̀ tán dáríjì tí ẹ kéré Malam Yusuf kò sẹ́ni èmi bí ẹnìkan ò lè bẹ̀ ọ́ ó lè sáàvù ọ̀rọ̀ tí ń sọ yìí máa mú dá nítorí ìjọ́ tó bá máa sáàvù mi lẹ́tà máa dẹ̀ yọ sí ẹ títa lọ́lọ́run bá wà ńbẹ̀ máa lọ ṣèyà fún níbẹ̀ ọlọ́run owó tẹ́ ẹ bá béèrè tí ò bá rí san ẹ jù sẹ́wọ̀n kò sì sẹ́ni tí ó sọ fún wọn pé dákun tó o bá ti lè ẹ̀bẹ̀ ìyá ẹ̀ àfikọ́ ọmọ yẹn ọmọ náà ń bẹ̀bẹ̀ kí ló tún fẹ́ kí ni nǹkan tó o tún fẹ́ Yusuf Malam Yusuf Adépọ̀jù má fi tiẹ̀ sọ aráàlú òbú lẹ́nu ó dàbọ̀.